lórí ìwọ́de èyí tí ó fẹ́ bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ títí di ọjọ́ 10, arákùnrin Shehu, ẹni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba, bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìwọ́de náà. Arákùnrin náà ní ẹ̀tọ́ ọmọ aráàlú ní láti fi ẹ̀hónú wọn hàn sí ìjọba, yálà wọ́n ṣe dání àbí ìdàkejì. Ó ní kò sí ohun tí ó burú kí àwọn ènìyàn ṣe ìwọ́de. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán ni ìwọ́de o, kò jẹ́ ṣe ohun tí à ń fi ọ̀bẹ sí. Protest ó jẹ́ ọ̀kan lára right ẹ̀tọ́ ọmọ aráàlú láti fi ẹ̀hónú wọn hàn lórí ìṣesí ìjọba sí àwọn ará ìlú, bóyá yálà wọ́n ṣe dáa ni àbí wọ́n ṣe kù díẹ̀ káàtó. Arákùnrin Afọláyan Daniel, ẹni tó jẹ́ oníwàásù náà, bá akọ̀ròyìn sọ̀rọ̀. Ó jẹ́ kó yé wa wípé lóòótọ́ ni ó dáa kí àwọn ará ìlú ṣe ìwọ́de bí ìlú ṣe rí, ṣùgbọ́n ṣó máa lọ ní ìrọwọ́rọsẹ̀ tí kò jẹ́ ní la ipá kọjá tàbí ṣíṣe ara ẹni léṣe. Èmi rí i pé kò sí ohun tó burú níbẹ̀ tí àwọn èèyàn bá ṣe ìwọ́de láti fi ẹ̀hónú wọn hàn bí ìgboro ṣe rí. Ṣùgbọ́n ìwọ́de tí èmi ń fọwọ́ sí òun náà ni ètò máa lọ ní ìrọwọ́rọsẹ̀ tí ò ní fa wàhálà, tí ò ní di wípé à ń ba nǹkan jẹ́, à ń ṣera wa ní jàǹbá. So gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere, a lẹ́tọ̀ọ́ láti fi ẹ̀hónú wa hàn bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè. Èmi rò pé ojú táwọn ìjọba fi ń wo pé kí ìwọ́de mọ̀ wáyé náà ni wípé mọ̀ di pé àwọn jàǹdùkú, kó mọ̀ di pé wọ́n lọ hijack ẹ̀, tàbí kí wọ́n lọ gbà mọ́ àwọn tó fẹ́ ṣe ìwọ́de ní ìrọwọ́rọsẹ̀, kó mọ̀ di pé wọ́n lọ jagbà mọ́ ọ lọ́wọ́, kó mọ̀ lọ di yánpọnyánrin. Wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ ó ní ìhó, kò tí ì jẹ́ wọ́n sọ̀rọ̀, ó lẹ́fọ̀ọ́ òun ò kì í ṣẹ̀fọ́ àkìtì. Ara ní fùjọba náà, tán bá ní genuine mind towards their citizens, guilty conscience ni, because àwọn gan mọ̀ pé àwọn ò ṣe ẹ̀tọ́ fáwọn aráàlú. Ẹ̀ ń na ọmọ ẹni ó máa kè, come on. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìjọba ń sa gbogbo ipá wọn láti rí wípé ìlú tòrò, àwọn Yorùbá bọ̀ wọ́n ní a ò lè rìn kí orí má mì. Ààrẹ Bọ́lá Tinubu ń gbìyànjú. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa fojú inú wò ó náà rí wípé torí bí ìgboro ṣe rí, ẹlòmíràn fẹ́ fi ẹ̀hónú hàn wípé bẹ́ẹ̀ inú bí wọn. Ṣùgbọ́n tó tún ṣẹlẹ̀ náà ni wípé wọ́n ní àwọn lè mọ̀ ọ́n rìn kí orí má jì. Ó náà ni pé kò sẹ́ni tí àwọn mìíràn lè máa fẹ́ ẹ̀hónú hàn, pàápàá sí ìjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wípé bẹ́ẹ̀ kò ṣe ohun tí wọ́n fẹ́ kẹ́ ṣe. So ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú mìíràn wọ́n lè fi ipasẹ̀ ìwọ́de láti fi dojú ìjọba wọn bolẹ̀. Ṣùgbọ́n ní apá kan ni arákùnrin Isagoro, ẹni tó jẹ́ onírìnsẹ̀, ó ní òun kò fara mọ́ ìwọ́de náà nítorí ó pín sí ọ̀nà méjì. Kì í ṣe wípé a ò lè ṣe ìwọ́de, ṣùgbọ́n ṣó máa lọ ní ìrọwọ́rọsẹ̀. Bí ẹ sì mọ̀ wípé lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí kò sí ohun tí ó lè lọ ní ìrọwọ́rọsẹ̀. A lè ṣèwọ́de, kì í pa a lè ṣèwọ́de. Àmọ́ question tó wà níbẹ̀ ni pé ṣá máa ṣe peaceful, ó lè lọ lálàáfíà, kíkà ṣe ní lóko lè lọ lálàáfíà. That is the problem, because mo ti witness ìwọ́de ní other countries tó yẹ pé wọ́n bá fẹ́ wọ́de, then the national security wọ́n á approve ẹ̀, àwọn ọlọ́pàá náà dẹ̀ máa guide wọn, wọ́n á dẹ̀ ṣe peacefully. But ọ̀rọ̀ wa ní Nàìjíríà báyìí, problem ta ni pé a lè ṣe nǹkan peacefully, because níbi abalẹ̀ afẹ́ ṣe ìwọ́de nísìnyí, níbẹ̀ làwọn olè, àwọn jàgùdà, àwọn tó fẹ́ gbé nǹkan, àwọn tó fẹ́ kó ṣọ́ọ̀bù, wọ́n fẹ́ rọ́ọ̀bù àwọn èèyàn, tó fẹ́ kó ṣọ́ọ̀bù, tó fẹ́ sun nǹkan, tó fẹ́ ba nǹkan ìjọba jẹ́ ló pọ̀ jù. So ìyẹn lèmi ò fi support ẹ̀. Lákòótán, ìjọba àpapọ̀ àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n ti ń sa gbogbo ipá wọn láti rí wípé ìwọ́de náà kò wáyé, látàrí wípé
wọ́n ti ń dá sí gbogbo àní-àní àwọn ènìyàn àti ẹ̀hónú àwọn ènìyàn pẹ̀lú. Wọ́n sì rí i pé ìwọ́de náà kò ní wáyé. Adéṣẹwà Ọ̀ṣọ́ ló ń jábọ̀.